ọmọ rọra ìmìrà Olúyẹmísí ò rọra ìmìrà láàrin ọ̀pọ̀ ènìyàn àtinú ẹgbẹ́ rẹ̀ òwe orí rẹ̀ mokore sórí ọmú ya ìlọ òwe ọmọ rọra ìmìrà Olúyẹmísí ò rọra ìmìrà láàrin ọ̀pọ̀ ènìyàn àtinú ẹgbẹ́ rẹ̀ òwe orí rẹ̀ mokore sórí ọmú ya ìlọ òwe ìyá sani wúrà iyebíye o ìyá ní lọ́jọ́ rírí jẹ ìyá ní lọ́jọ́ àìrí jẹ ọjọ́ ìyá débísùn nítorí ọmọ ló pọ̀ jù Olúyẹmísí o mo mọ rírì rẹ o ìyá ní wúrà mi ló sọjọ́ ìbí lò ní kórìjẹ́ òpẹ́ láyé ẹni bá pé òkú òun gangan ni ó fi ọ́ sílẹ̀ sáyé lọ ọdọọdún ní sápẹ́rúwé o ọdọọdún lérú wá ń wá ọdọọdún ló máa bẹ̀ lọ́la bí bẹ́ẹ̀ ti ń bẹ̀ Olúyẹmísí o jẹ́ ń ṣe wéré kí mọ́ rè lọ àwọn bàbá tó bí ọlọ́mọ Èkìtì sánilé ìwọ ló pàrídù oyè ọmọ olúwarẹ̀ o ṣekùn ọmọ rẹ́dẹ́rẹ́dẹ́ lórí àpèrè òmùdáyẹ ó àsìká dá sódò òmùsìn ọmọ adẹranmúyán pín o ìwọ lọmọ síhùn lórí ẹrú amúkọmọjẹ kẹrù kò rà mí rìn sí òmèdè òròjú o ìwọ lọmọ wá ọmọ ẹkùn ọmọ ògbégún sẹbọ ọmọ dọdì yẹni ayédègèrè àtà ọ̀sọ́kọ Èkìtì sọ́kọ àkókò Olúyẹmísí ọmọ dada o dada wúrú yàlẹ̀ yagi oko dada ọ̀gbẹ̀gún irú màǹgàlà ẹran gbígbẹ oníjàǹjà aládélẹ́yẹ abisu dókọ dada ọ̀gbẹ̀gún o mọ́radéyọ obìnrin òrìṣà bíyà ò sí o kí ni n bá jẹ́ gbàgbé rẹ̀ ọ̀kan ṣoṣo ni ó láàrin ẹgbàgbèje wọ́n ṣe bí ìyá ò lè dàbí wọ́n ṣe bí ìyèyè fún ọ ò lè dàbí ìyèyè tó bí ni lọ́mọ gbogbo abiyamọ tó ń dòhùn ẹnu mi lọ́wọ́lọ́wọ́ oníròyìn ìbànújẹ́ onírò fún yín lágbára Elédùmarè ọba ìyá mi ẹ̀yin lónìí mi ẹ̀yin làbúradà tí òjòjò ó pa mí ẹni bá níyà tiẹ̀ tí ò tọ́jú rẹ̀ mo ní ẹni bá níyà tiẹ̀ tí ò tọ́jú rẹ̀ ìyà ọjọ́ alẹ́ nírú onítàn òun fi pamọ́ fúnra rẹ̀ happy birthday to you o dada ọ̀gbẹ̀gún ẹ̀yin lójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run yọ́nú sí ẹ ò ní ṣàṣetì lọ́lá Ọlọ́wọ́n bá ọgọ́rùn-ún ọdún lò ní gbọ̀ngbọ̀n lòkè mo lọ́gọ́rùn-ún ọdún lò ní gbọ̀ngbọ̀n lòkè ó dòkèrà bàtà tí ò ṣe é forí sọ ẹni bá forí sọ ó di kórì ìwọ̀n ó fọ́ yangan ni àṣeyí ìsàmọ́dún o.